àkóbá gáfárà ẹ wo onílé ta lọ́lọ́run láàárọ̀ yìí wàhálà ti ṣẹlẹ̀ o èṣù ṣẹlẹ̀ èṣù gbomi mú o dípò epo lílé ta lọ́lọ́run ẹ wo àwọn ọlọ́pàá lè pẹ̀lú olóyè Sunday Igboho ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ olóyè Sunday Igboho ẹ wo ta lọ́lọ́run wọ́n ti rí i lọ́rùn o wọ́n ti admit ẹ̀ sí hospital báyìí mò ń bọ̀ náà torí Abdulmalik Musa òun gan ti gbẹnu sí máìkì lórí ọ̀rọ̀ yìí. ẹ wò ó láti Ìlọrin ni wọ́n ti wá lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé yìí ni o wọ́n ní kí wọ́n gbé ta lọ́lọ́run wá ní nípa kan ìyáká ẹ wò ó mò ń bọ̀ náà mò ń bọ̀ ó yá lókè lọ́hùn. ó wà lọ́wọ́ yẹn. wọ́n gbé síbi wá ọ̀rọ̀ ẹ̀sìn síbi kọ́ náà lẹ́mọ̀ sọ́lẹ̀. ẹgbẹ́ ìgbọ́n balẹ̀ gbogbo àdúgbò ti blọ́ọ̀kì gbọ̀nà tó wà àdúgbò wọn dúró wà lára ìgidi lórí ọ̀rọ̀ ẹ̀sìn. àpẹẹrẹ kí mo ti sọ fún sí ibi bọ́ọ̀lù àgbẹ̀ pé ọmọ mọ̀tá sínú kàmá ẹ̀ wọ́n kí náà pẹ̀yẹ́ pọ́nra wọn pààyàn ojoojúmọ́ wọn jọba gbé oúnjẹ ẹ̀ dá sí wọn tó sọ̀rọ̀ sí ẹ̀wọ́n ní ká mọ̀ jíyàn pé ó lọ rí àbẹ̀ níbàdàn lábẹ́ tọ̀dọ̀ yín wọ́n á borúkọ yín jẹ́ o. àwọn bẹ́ẹ̀ àwọn mẹ́rin àwọn wà ń bí wa ìgbà kó bá síbi sọ̀rọ̀ irú èbò nìyẹn gbogbo àdúgbò ti blọọkì pátá. àwọn ọ̀rẹ́ náà ti gbọ́mọ ilé ẹ̀ka gbé gómìnà àwọn àdúgbò ló gbà. ọ̀gá àwọn àdúgbò ló gbà. ẹ̀rọ lọ bí omi ni ọ̀rọ̀ ẹ̀sìn ló ń jà sí náà. ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ fara balẹ̀. ẹ dárí lẹ ní sùúrù àwọn ká mọ wọn lẹjọ ní fóun bí. ẹ ló sà. ok ọ̀rẹ́ sà. ìdí tó bá wọ́n ká ní gbọ́ ọ̀rẹ́ ṣe ní ayé. tọ́fẹ̀ dogun tọ́fẹ̀ mọ́jọ́lé tí ìjọba bá ṣẹlẹ̀ kálukú lè ṣe tó bá wòye òní ìgbé kínní ẹ láti bá sí pé láti bá jímọ̀ sọ̀rọ̀ kọ́ wà bẹ́ẹ̀ ní ká pẹ̀lú nǹkan báyìí Ìbàdàn ní bíbá wọ́n ti búlọ̀kù gbogbo ẹbí wẹ̀ gbogbo títì. ẹsẹ ẹ má fún wọn lómi o ẹ má fún wọn lómi o wọ́n ti fún gbogbo òfúnnú wọn pọ̀ wọ́n ti fún gbogbo òfúnnú wọn pọ̀ wọ́n ti fún gbogbo òfúnnú wọn pọ̀ wọ́n ti fẹ́ pa wọ́n. ilé ṣépè kí lè ṣe wa àpààyàn àṣìgbọ́rí èèyàn sílé àtúntẹ̀yàn ṣe ní àbátẹ̀yàn jẹ́ àbátẹ̀yàn jẹ́ àsọ pé kí tẹni tó ti dà kó bàjẹ́ àbátẹ̀yàn jẹ́ kí ló dé àwọn tó ń pààyàn gòlè tó báyìí kí ló dé àdẹjọ wà lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ sọ pé police ọ̀rẹ́ aráàlú ni ṣé ọ̀rẹ́ aráàlú lélẹ́yìn báyìí sọ́rí aráàlú lélẹ́yìn báyìí sọ́rí aráàlú níyìn ẹ̀yìn tó yẹ kọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ yà mí kébì ni tọ́ba ní báyìí àti mọ̀ pé jìnnìjìnnì wọ́n jí gbé ni àti mọ̀ pé jìnnìjìnnì níyìn tẹ́lá ti dé àti mọ̀ ẹ̀yin náà dẹ̀ ní family ten protest ẹni family ten protest ẹ̀dẹ̀ pa àwọn èèyàn mi lẹ́kùn ẹ̀ pa wọn lẹ́kùn jayé tiyín ẹ pa wọn lẹ́kùn tóun nìkan ló ṣe ń sọ̀rọ̀ tóun nìkan ní sọ̀rọ̀ tóun nìkan ló ń sọ̀rọ̀ lẹ́ẹ̀sẹ̀ tóun nìkan ní sọ̀rọ̀ ẹ fẹ́ pàyàwó ẹ fẹ́ pọ̀ mọ́. wọ́n láwọn ò náta lọ́lọ́run lẹ́kẹ́ fá tí wọ́n fi wọ ọlọ́run bọ́ tàbí okùn lélẹ́yìí òun rèé ẹ wo bẹ́yẹ ṣe rí ẹ wọ́n bá yẹn sọkọ́ mi ẹ wọ́n bọ́kọ́ mi ṣe rí ẹ wọ́n bá ṣe mí lọ́kọ́. ilé oyin ẹ̀yìn àdàbí tẹ́ bá dá sáwọ́ bí ìlọ́kù àdàbí tẹ́ bá ṣiṣẹ́ ògùn lọ́kù lóyún ẹ̀yìn ẹ̀ lè escape ẹ̀. mo fi Ifá búra mo fi gbárùbọ̀lẹ̀ búra mo fi àṣírí mi búra ẹ̀ lè escape. mo ṣẹ̀dẹ̀ jẹnu lọ́sibítù mo ṣẹ̀dẹ̀ láti ọ̀sibítù ni ọlọ́pàá eléyìí dá ìṣẹ́bọ̀ mi lórí ó dá ìṣẹ́bọ̀ mi mo ṣẹ̀ ní miscarriage ni wọ́n dàdí ìbàbọ̀ mi lọ́wọ́ mo ṣẹ̀ tó ọ̀sibítù dé mo ṣẹ̀ ní miscarriage ni eléyìí dẹ̀ ìṣẹ́bọ̀ mi lórí ó dẹ̀ ìṣẹ́bọ̀ mi lórí wọ́n dàdí ìbàbọ̀ mi lọ́wọ́ mo ṣẹ̀ dé láti ọ̀sibítù lánàá ni wọ́n ti fẹ́ pẹ́ta lọ́lọ́run lọ́wọ́ wọ́n ti fẹ́ pa mí lọ́kọ wọ́n ti fẹ́ pa mí lọ́kọ wọ́n ti fẹ́ pa mí lọ́kọ ẹ máa bọ̀ Ìlọrin náà ti wá o Ìlọrin náà ti wá o Ìlọrin náà ti wá o Ìlọrin náà ti wá o. ẹ wo pẹ́pẹ́ yẹ gbọ́mọ pọ̀ ní ilé Ta Lọ́lọ́run láàárọ̀ yìí o báyìí Ta Lọ́lọ́run ti wà ní ilé ìwòsàn
ó ti ré lọ́rùn níbi tí gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ lẹ́nu ìyàwó ẹ̀ pé ilẹ̀ kẹfà ni wọ́n fi fà á láti inú ilé wá síta gẹ́gẹ́ bó ṣe sọ. ní báyìí Abdulmalik Musa òun náà ti gbẹnu sí máìkì lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká dìjọ gbọ́ ohun tó sọ náà mò ń padà bọ̀. wọ́n yẹ ti Gbe Tani Olohun gbé ìròyìn ti kàn wá lára bẹ́ẹ̀ ṣe máa ń ṣe olórí burúkú ní ìṣẹ̀ ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ní ṣáláì kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ̀ lè má wò orí burúkú yìí náà ni ẹ kí ni kókó kí ni nǹkan tẹ̀ ń ṣe ògbélé yìí fún kí lẹ̀ ń ṣe ògbélé yìí fún kí lẹ̀ ń ṣe fún kí ló fún ẹ̀ pé ká má sọ̀rọ̀ máa àtúwá ìpè torí pé káwọn èèyàn má sọ̀rọ̀ nípa Islam mọ́ ni ẹgbẹgbẹ̀rún ṣe ń bọ̀ mélòó láti sọ ìkan tá àti sọ kankan apart from that àwọn èèyàn ṣe ń bọ̀ lẹ́yìn tó ṣì máa sọ ayé yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bàjẹ́ ni ṣé ti Islam wọ̀ but ṣé bẹ́ẹ̀ máa ń sọ wípé kò sí nǹkan tó lè bring Islam down if you are so comfortable if you are too confident láti gbàgbọ́ wípé kò sí nǹkan tó máa mú Islam lọ́lẹ̀ Yorùbá kò sí nǹkan tó Islam ò lè gbó why tẹ́ ṣe nídìí gbogbo stress why tẹ́ ṣe ní láti jíyàn pé èèyàn kan tó sọ̀rọ̀ nípa Islam kí ló ṣe tẹ́ fi fẹ́ jí gbé ok kí ni ẹ̀ṣẹ̀ tí Tani Olohun ṣe ń sìn kí ni kankan tó ṣe gbogbo nínú òfin tẹ́ fi fẹ́ gbé ó ti tó bá yí pé ó dá yín lójú wípé Islam kò sí nǹkan tó bá ṣe Islam pé àwọn bàbá alákòrò ṣe bí nǹkan tẹ́ máa sọ nìyẹn ṣe bá àwọn ọ̀rọ̀ gbonú àwọn ọ̀rọ̀ dẹ̀ ọ̀rọ̀ àrìndìn tẹ́ máa sọ nìyẹn èmi ní kò sí nǹkan tó máa ṣe Islam nígbà tó máa àwọn bàbá àwọn kan ti ṣe síwájú àwọn kan ti ṣe sẹ́yìn kankan tá máa sọ pé ayé íńtánẹ́ẹ̀tì làwọn ẹ̀ lè fi bí ayé gbà yẹn tó bá yẹ pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn dá yín lójú wọ́n àti ṣe ní láti bí jíyàn gbé torí pé ó sọ̀rọ̀ nípa Islam ẹ̀ ṣe fáwọn èèyàn lẹ́ẹ̀kan máa ṣe lọ because you are too ọkàn yìí balẹ̀ pé kò sí nǹkan tó máa ṣe Islam is that not a contradictory kini ṣe ẹ̀ máa contradict ara yín báyìí ṣe ẹ̀ máa contradict ara yín ṣálà ò lè gbèjà ṣé àlá ò lè gbèjà ara yìí ni ìjọ ò lè àtijọ́ tí Yusuf Adépọ̀jù ti ta gbogbo sẹ́lẹ̀tì mi ìròkó sun sẹ́ẹ̀lì tí lórí burúkú tí ó ti pè fún tí lórí burúkú lẹ́fẹ́ táyé yín fẹ́ bàjẹ́ ni ẹ̀rẹ́ tọ́ra yín ni kò sí nǹkan tẹ́ lè ṣe mo tẹ̀ gbọ́ pé ẹ fẹ́ gbé mi náà mo gbọ́ pé ẹ ti list àwọn tẹ́ fẹ́ gbé wípé mi náà wà láwọn àìgbá mo gbọ́ ẹ máa bọ̀ ẹ máa rí ìrànwọ́ ṣẹ́rù pé ẹkàn lè silence everybody Islam ẹ̀sìn apààyàn ni Islam ẹ̀sìn tí ò lè mú dàgbàsókè bá lu ni Islam ẹ̀sìn ká fọmọkẹ́ ká bá yé àwọn obìnrin jẹ́ ni even kí n má kà mọ́ mẹ́ta yìí ó ti stand tó ti dúró ti gbòdodo and we have made it adékáwọ̀ yóò rí bẹ́ẹ̀ Islam ẹ̀sìn apààyàn ni ẹ̀sìn gbalẹ̀ ni kò sí nǹkan tí Islam fẹ́ ṣe ju pé ó fẹ́ sọ wá a máa lose identity wa we will not be Yorùbá anymore a máa sọ èmi àti ìyá mi kò sì sọ̀rọ̀ láwọn ìtajà sọ̀rọ̀ tó pè mí láti UK ta sọ̀rọ̀ láyé ta sọ̀rọ̀ nípa Yorùbá tó sọ pé kí ni mo ń bi mọ́mì tèmi tó bí mi mo ń bi wọ́n lè pé oríkì ìdílé wa wọ́n mọ́ mi sọ pé àwọn ọmọ òun rántí mọ́ pé ìyá kan ló mọ̀ ìyá ẹ̀ ti kú báyìí sìn oríkì ìdílé wa tó máa jẹ́ àmì wípé ọmọ Yorùbá ni mí mi ìmọ̀ọ́mọ́ ámbèlè tà ṣe pé kí ni wọ́n ti ẹ̀ ń bọ nílé wa bí kí ni wọ́n ti ẹ̀ ń ṣe nílé wa kò ṣe é mọ̀ gbogbo kọ́tà sọ fáwọn èèyàn lílé pé orí burúkú ni àwọn olórí burúkú kan nínú ìrántí wọn lápẹ̀ lára bò àwọn náà kérésì ní ẹ̀ láti fi kọ́ńkà wa so ẹ̀yin olórí burúkú kan lẹ̀ Yorùbá ayé yóò ní da náà ẹ̀yin náà wá gbé òun ìlú yìí ti rí bẹ́ẹ̀ pé okay this is ibi ìkànnì ṣe jẹ́ lélẹ̀ ẹ̀dẹ̀ continue bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ ká tì bọ̀ wá lọ́wọ́ àwọn àrọ́mọdọ́ bẹ́ẹ̀ ṣe sórí burúkú tẹ́ ṣe ẹrú ọpọlọ tẹ́ ṣe táyé yìí bàjẹ́ ẹ̀fẹ́ káwọn àrọ́mọdọ́ náà tó ń bọ̀ kó tún bàjẹ́ náà kọ́ máa believe pé mountains ó serve as a pet lórí earth kọ́ máa believe pé òun lọ wọ̀ níbi kìíní kan kọ́ máa believe pé Muhammadu fò lọ sí kẹ́tẹ́kẹ́tẹ́ ó fò pẹ̀lú ẹ̀sìn oníyẹ́ ó fò lọ sí kẹ́tẹ́kẹ́tẹ́ orí burúkú ọpọlọ tó ti jóná orí tó ti burú tó ti dọ́ta yẹn tó fẹ́ ta fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn náà ìkọ́ táwọn tà láti sọ nìyẹn tá pé àlè faragbá àlè fa ìgbà ẹ fẹ́ ba ọpọlọ àwọn èèyàn jẹ́ gbogbo àwọn ìgbà pé lórí burúkú Muhammadu kí oṣù pàṣẹ méjì kẹ́tù ta fẹ́ sáwọn ọ̀rọ̀ tó bọ̀ ká má ní lọ síwájú kankan gbogbo ayé lọ síwájú kí ẹ̀ ká máa padà sẹ́yìn ká gbé Islam lù gbogbo àwọn ìlú tó ń dàgbàsókè nínú gbèsè nínú ilé ayé ẹ̀sìn wo náà ṣe tó fi dàgbà ṣé Islam náà ṣe kó má da fún kó má da fún Muhammadu kò ní kó má da fún gbogbo àwọn sábẹ́ wà lápapọ̀ ayé gbogbo aláàtì Muhammadu sábẹ́ máa bàjẹ́ papọ̀ ní orí ibùdó sọnù who are you people sef tani nobody should talk about Islam ẹ̀sìn tó fẹ́ bá ti wá jẹ́ ó fẹ́ dára padà sí 1577 ó fẹ́ dára sí 1577 ẹ̀sìn tó fẹ́ dára padà sí 1577 ká máa fẹ́ ọmọdún mẹ́fà ká máa tó kí wèrè kan níbì kan kọ́ lórí burúkú apá lórí kan kó máa sọ níbì kan pé ọmọ 8 years ọmọ 9 years adult ni ìkọ́ta ká lajúlẹ̀ kí gbogbo yẹn máa ṣẹlẹ̀ kọ́ balẹ̀ máa lọ kọ́ ṣe everything máa lọ kọ́ sọ wá dìdàkudà so gbogbo nǹkan yẹn lẹ́fẹ́ tó stop àbí ẹfẹ́ achieve rẹ̀ tó bẹ́yìn dẹ̀ ń jẹun olórí burúkú ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ń jẹun bẹ̀ nínú ọ̀pọ̀ especially nílọrin yẹn tí bẹ́ẹ̀ ń jẹ nítorí bẹ́ẹ̀ ń jẹun ó ti tó ń jẹ Islam ti tó ní iṣẹ́ wo company mélòó ni iṣẹ́ mélòó làwọn ọ̀dọ́ ń rí ṣe nílọrin company mélòó ló wà nílọrin iṣẹ́ mélòó làwọn ọ̀dọ́ ń rí ṣe tó jásí pé iṣẹ́ táwọn ọ̀dọ́ lè gbogbogbò tó ń rí ṣe tó di pé àfà tẹ́lẹ̀ bá ti kọ́ tó ti kọ́ ìdádí tó ti kọ́ kíní wèrè kan tó ti ṣe ó máa lọ jòkó àfà ti ya tẹ́bí ibi nǹkan tẹ́ ṣe lọ ilẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ ba gbogbo ayé jẹ́ nìyẹn tẹ́bí tó sọ yìí lórí burúkú nílọrin nìyẹn
wọ́n náà imagine wo mi báyìí sí david fẹ́ràn ṣe example kékeré kan fún ẹ anywhere tí mo bá lọ tí mo bá bẹ̀rẹ̀ pé kí lórúkọ mi tí mo bá lọ pé Abdulmalik Musa or Malik Musa do you know what they say do you know what they ask me wọ́n máa bẹ̀rẹ̀ pé ṣé mọ́lá ni mí ṣáàlùsá ni mí why because mo ti sọnù just with that name mo ti sọnù orúkọ yẹn lásán ti sọnù like oh my goodness orúkọ yẹn ti wá wá jẹ́ middle name yìí tó bá tẹ̀ ló middle name tèmi tẹ̀ wọ́ọ̀sì torí mi ló middle name Malik Musa ni mo jẹ́ Abdulmalik Musa mọ́lá everybody máa rò pé mọ́lá náà máa ń pè is it not what we are saying àǹfààní wo wá ní Islam wá ṣe fún wa gan-an tó di pé ó sọ wá nù lọ ó sọ wá nù àmọ́lémọ́ ìwúlò kan pàtó dẹ̀rẹ̀ tó tẹ̀lé kò fún wa ó produce àwọn fúláfúlà ó produce àwọn gbogbogbò tó ń pa lójoojúmọ́ tó ń gbé àmì lórí tó fi ránṣẹ́ sí wa according to bọ́n ṣe sọ nínú Quran ọ̀yẹ̀dàlà kí tó mọ́ lẹ́dí ẹ̀ka wà ló fàtọ́ gbàgbé kan ẹgbẹ́ wọn lọ́rùn àǹfààní gbogbo Islam ṣe fún wa kó má da fálà kó má da fún Muhammadu àwọn sàbí owó máa ṣòfò ní. ẹ rí pé ó wá lágbára báyìí kí ni ta lọ́lọ́run fi ṣorí lọ́wọ́ wọn nílọrin báyìí o tí wọ́n ń ṣèyà fún ta lọ́lọ́run ìyá ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí o àlùpàmọ́kù àlùkì ni wọ́n lu ta lọ́lọ́run ẹ̀rí báyìí o wọ́n ti ré lọ́rùn wọ́n ti kàn lọ́rùn báyìí o wọ́n ti wé aṣọ mọ́ta lọ́rùn lọ́rùn wàhálà ẹ rí pé wàhálà ń bọ̀ báyìí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lákatakítí ẹ̀yin àfáwọn yìí ṣé ogun tí ẹ fẹ́ dá sílẹ̀ ṣé tẹ bá dálẹ̀ ṣé agbára yín máa ká ẹ wò ní àti Service TV ni a ti mú àfọ́nrán ìwá fún wa bó ṣe ń lọ nípa ta lọ́lọ́run àti àwọn àfáà ní Ìlọrin àwọn ọlọ́pàá Sharia ni wọ́n dá Sharia fún Ta Ni Olohun bó bá tún ṣe lọ àmà update wa ẹ̀yin tí ẹ̀ ti subscribe ẹjọ́ ìwòsàn lẹ́yìn bá subscribe sí àti Service TV kẹ́ bá tẹ notification bell yẹn bàbá ṣe mú fọ́nrán tuntun wá fún wa tètè máa ta á lólobó ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù àná Ọlọ́run ní fi yín sílẹ̀ ó dàbọ̀.